Ẹ káàbọ̀ sí orí ètò ọ̀hún Yorùbá Àgbáyé ńlá pé níbi tá a ti máa ń tanná wo àwọn ojútùú sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ẹ̀dá ènìyàn ìrìn àjò wa nínú ayé àti báwo láti gbà tí ó fi di oore tí a fi rí ọ̀nà àbáyọ sí. Mo nígbà tá a bá rí bàbá wa fẹ́ sọ̀rọ̀ nípa àjà. Kí ni àjà? Kí ló ní ṣe pẹ̀lú ẹ̀dá èèyàn? Ǹjọ́ ṣe bàbá yìí náà rí? Kí ni ìrírí tí wọ́n rí bẹ́ẹ̀? Bàbá ẹ kú dédé àkókò yìí. Ẹ káàbọ̀ olóòtú. Ẹ kú ọjọ́ mẹ́ta. Àwa nù. Àwọn èèyàn ń pè yín lọ́tún lósì, wọ́n ń pe nọ́mbà yín, wọ́n tún fún yín nọ́mbà náà lónìí bí ó bá jẹ́ wípé ẹ ṣẹ̀ṣẹ̀ ń wò wá fúngbà àkọ́kọ́. Bàbá a máa láǹfààní láti wà láwọn ọ́fíìsì wọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní àwọn àsìkò ọ̀tọ̀ọ̀tọ̀. Wọ́n á máa wà ní Nàìjíríà, wọ́n á máa wà ní ìlú Ghana, lórílẹ̀‐èdè Ghana ní Accra, wọ́n á sì máa wà ní ìlú Amẹ́ríkà. Nílùú Nàìjíríà 09164 82 20 00 0916482 2000. Ní orílẹ̀-èdè Ghana lọ́hùn-ún +2332 5730303. Tó bá jẹ́ ní Amẹ́ríkà ní +14046374434 làwọn nọ́mbà tó já sọ́dọ̀ bàbá alábòjútó. Bàbá ẹ kú ojoojúmọ́. Àwa nù. Obìnrin kan tẹ̀mí láago, ó ní ká dúpẹ́ púpọ̀ pé bó ti jẹ́ pé ó tó bí ìgbà 4-5 tó ń pè kó tó di pé kọ́ọ̀lù tó ń ráyè wọlé sọ́dọ̀ yẹn ráyè dáhùn lóhùn, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ òun padà rí wípé àṣẹ nọ́mbà yìí ni lóòótọ́. Bàbá àjíǹrere ó máa jẹ́. Kí ni àjà? Ọ̀kàrí olóòtú. Àwọn ìran wa nílẹ̀ Yorùbá, gbogbo ọmọ Odùduwà káàkiri àgbálá ayé tí a fèdè Yorùbá kọ́, kìí ṣàwọn hán àwọn háyù wúdù ìrọ̀ Yorùbá gangan tó gbèdè Yorùbá. Orúkọ 2 sí 3 lórúkọ tá àjà jẹ́ láwọn èdè kọ̀ọ̀kan. Àjà à ń pè ní ìjì. Ọ̀gbọ́n mi. Láwọn ibìkan náà wọ́n tún máa ń pè ní àgbélọ. Ṣùgbọ́n ní ṣókí, tí eruku ayé tó bá papọ̀ mọ́ kùrukùru látòkè tí wọ́n bá sọ̀kalẹ̀, ẹ ń bá rí ní tá à ń pè lájà yìí lọ́ọ̀kan, yóò máa rí pé yóò gba ewéko jọ pẹ̀lú èèpẹ̀ àti eruku, yóò máa wá ru, yóò máa wá yí róbótó. Láwọn àyè míì táwọn àgbàlagbà bá ń bẹ nítòsí bí irú wa bí àwọn ìyá wa wọn á súré bomi ta tàbí kán tapo ta lé kó má bàa yàdọ̀ wọn. Àjà ń bẹ, ó sì jẹ́ ní tí máa ń gbódìdí ilé lura wọn tínú bá ń bi tó bá ń wé èèyàn tó fẹ́ fara jọ. Àjà sì ń bẹ, ó pákọ ó pábo, táwọn méjèèjì bá jọ rìn ni wọ́n máa ń gbé èèyàn lọ tí wọ́n ní wọn ò rí tì mọ́. Bàbá ó gbé èèyàn lọ, wọn ò rí tọ̀ mọ́, sí wọ́n lọ pa ni? Irọ́ wọn fẹ́ kọ́ bá wọn gbé fúngbà díẹ̀ ni. Tó bá sì wá wù wọ́n lè jẹ́ kó bá wọn gbé darúgbó ọjọ́ kan tó fi kalẹ̀. Wọ́n padà filẹ̀. Bẹ́ẹ̀ ni. Ṣé kidnapper ni wọ́n? Èyí ò ṣe àwọn tí ń pààyàn. Àwọn nǹkan o Àjàní sọ̀rọ̀ rẹ̀ wọ́n nílùú míì sí ara ìfurufú yìí. Wọ́n gbé lọ sáyé míì. Ò sáyè míì tí àwọn èèyàn bíi ti àná ń gbé, ṣùgbọ́n tí ì ṣe pé bá a ṣe rí làwọn náà rí. Bàbá nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ pé àjà nígbà táwa kékeré a kà nínú àwọn ìwé nínú Ògbójú ọdẹ nínú igbó inú mọ́lẹ̀ Àdìtú Olódùmarè ẹnìkan onídò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìgbà tí mo wá gbọ́rọ̀ yín pé bàbá kan wà tí àjà gbé, bàbá àjà gbé yín, báwo ló ṣe ṣẹlẹ̀? Ọ̀kàrí olóòtú. Ọdẹ ni náà bàbá mi, mo sì máa ń bá bàbá mi lọ gbọ́ ọdẹ. Láòkò tí àjà gbé mi lọ́hùn, ó fẹ́ tẹ bàbá mi díẹ̀. Àwọn ọmọ ọlọ́mọ sì pọ̀ tí bàbá mi kọ́ ń ṣe ọdẹ. Èmi ni mo wá ṣèlérí wọn lọ gbọ́ ọdẹ níjọ́ náà. Òjò òpin ní ṣìmù bá ṣú, pọ̀pẹ́ pọ̀ ní àrùn mu ń ṣe mí nígbà náà. Mo lo oògùn, mo máa gbó ìyàgbẹ́ kò lé. Wọ́n bá ní lóṣòó kí n ṣu ní òjò tó sùn wá bẹ̀rẹ̀ sí sọ tí mo wíhùn. Fùrù tí ń bọ̀ lọ́nkàn ajá mi ṣeré à ń pè rírò. Rírò bá ń lọ ní bá ń bọ̀, tó bá déwájú mi yóò fi ìrun rẹ̀ náà lẹ̀ gbò. Yóò tún gbò. Ìyín yàgbẹ́ lọ́wọ́ àbó rẹ́ran ni. Ẹran mo rò pé rírò rí o. Wọn mọ̀ pájà lórí pé ń bọ̀ wá gbé mi. Ní ṣókí eré ìgbẹ́hùn ni mo wà nígbà tí kinní òun. Mo mọ̀gbà tó mira déájú mi tí mò ń yẹrí lẹ́bẹ̀ẹ́ ọparun. Ṣùgbọ́n wúrò tó kó sí lójú òun ò rí nǹkan kan mọ́.
bàbá kí wà ní àwọn àpẹẹrẹ tẹ́ ẹ rí kí ni àbọ̀bù díẹ̀. Ó dàbí pé mo lálàá ni wọn ò mọ déètì wọn ò mọjọ́ ṣùgbọ́n ìgbà tí ń tají mo jí sáàárín àwọn èrò míì tí ò sára ilé mi kan ń bẹ tí mi ò sì mẹ́nìkan kan ní gbogbo àwọn èdè míì ni à ń sọ èdè ń wẹ́ ń gbà mọ pẹ́ ń bẹ mo tó mọ̀ pé èdè wọn kò fẹ́ yàtọ̀ sí èdè ebérù tí wọ́n ń pè ní búrù. wọ́n ní tàjà bá gbìyànjú téèyàn bá dẹ̀yìn ó dolóògùn ṣé kọ́àdì ó tó gbé yín lọ lẹ́tí lágbára ni àdúgbà tó gbé yín dé. ìyọ ohun ọ̀lẹ́mú ní pínpín ìyá bàbá mi ní gba àgbàyàn lẹ̀ ń gba èké mi ò tí máa ń gbà àwọn ẹ̀bí. ṣùgbọ́n ìgbà máa gbẹ̀bí ọmọ bí ààrẹ mọ́. ìtẹ́ máa rán mi lọ jáwé ilé tí mo fi mọ̀ ń pa rẹ̀ nù o. ẹ sì ń ṣọdẹ pẹ̀lú bàbá. ọ̀tán ṣùgbọ́n ìgbà tí yìí dé n ò mọ̀ ń sọ mọ́. ọ̀lẹ náà kì í ṣọdẹ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ alákakọ náà ni máa ń ṣọdẹ. níjẹ̀bí mi ìgbà wọn fẹ́ bí mi tí wọ́n wà kọsẹ̀jáyé mi ni wọ́n pè mí pé akọgun ni mí. ó já sí pé tá a bá mú ọdẹ àti iṣẹ́ ìgbẹ̀bí papọ̀ iṣẹ́ ká ṣàṣe iṣẹ́ akọni náà ni wọ́n bí yín sí. ni wọ́n ṣe sọ bóyá ṣe sọ bẹ́ẹ̀ náà ni mo bá wọ́n ní àti pínísì mi mo ti máa ń ṣakíkanjú pé. ṣé nígbà tó gbé yín lọ bàbá yín ò máa jáyà pé ń bolo bá kí àwọn ọkẹ bá ń wọ́mọ̀ mi o. àárẹ̀ mi ni á kó paraba mi lẹ́yìn ọdún kẹta tí wọ́n rí mi. lẹ́yìn ọdún kẹta ẹ̀yin nìkan lọ́kùnrin. àwa méjì ni èyí kékeré èyí àbúrò mi kéré pọ̀ sí. ó kéré pọ̀ ẹ tọ́ ọmọ ọdún mélòó ń gbà náà. mo ti lé lọ́mọ ọdún méjìlélógún. méjìlélógún. bẹ́ẹ̀ni. bàbá ẹ ti di alágbàyíká èèyàn tí àwọn èèyàn sì ń fojoojúmọ́ wádìí wá sọ́dọ̀ rẹ̀ wá ṣe àwọn ètò ayé. kí ló gbé yín dé ìlú Ghana. ìwọ̀n dé Ghana rí ṣèbí ìlú mi lọ́nà Èkìtì lọ́hùn-ún níbi wọ́n gbé bí mi láti lọ kó ọdẹ nígbà tí wàá yajú tí ń bára mi mọ bára mi ń gánà ṣùgbọ́n ìgbà tí màá ríra mi mo ti rí pé mo ti dàgbà ju bí mo ṣe wà tẹ́lẹ̀ n ò sì gbédè wọn àwọn náà ò sì gbédè mi n ò sì sọ Yorùbá fún bí ọdún mẹ́ta àbọ̀ èdè tí mo gbọ́ bọ̀ látọ̀hún ní ìfọ̀. kí lẹ bá dé Amẹ́ríkà. àwọn tí mo ṣiṣẹ́ fún lọ gbé mi lọ. sí Amẹ́ríkà. ẹyin ò mo sì tún lọ́mọ obìnrin tọ́jà kọ́ bí mi tí ìbò tọ́ wá intabiu mi ń Ghana ńgbà náà tọ́ lóun fẹ́ fọ́mọ mi tó wọ́n fẹ́ ra tó ń sì ṣàbíamọ fúnra. ọjà náà ìbò mo tún lọ máa ń túyàn lẹ̀ ń bẹ̀. nílùú òyìnbó. ẹyin o. bàbá ó dẹ̀ jẹ́ àwa wò báyìí ǹjẹ́ lóòótọ́ ní ọ̀pọ̀lọpọ̀ wà nínú ìdè ayé ṣùgbọ́n tí kò mọ̀. olóòtú ọ̀rọ̀ ńlá lọ bèrè wọn o ọ̀pọ̀lọpọ̀ ń wò mí báyìí o wọ́n lè jẹ́ Yíbò tàbí èdè míì tàbí Yorùbá àti a tó jẹ́ pé ìṣòro rẹ̀ ó fẹ́ kún pọ́ọ̀tù tí ọ̀sìn mọ̀ pé ìṣòro lòún ní látàrí pé yóò ti gba nǹkan míì gbọ́jọ lédùn àlọ́. ìṣòro pọ̀ káàkiri táwọn míì ò mọ̀ pé wọ́n dì dání ọ̀pọ̀lọpọ̀ ìṣòro a máa wá lọ́tọ̀ọ̀wọ́ àwa ara wa torí àwa náà láyé lẹ́yìn ọkùnrin obìnrin kò sáyè míì mọ́. ó dáa téèyàn bá fẹ́ dọ́dọ̀ yín tó lóun fẹ́ ṣe ìtúsílẹ̀ òun fẹ́ nǹkan báyìí dá ńlá mú kí ni ìgbésẹ̀ tí wọ́n ẹni bí ò kọ́kọ́ gbé. pẹ̀lú bí ayédè dúró ní ìsìn tí ń tọ̀ ń bá pè mí tí ó bá báwọn ọmọ sọ̀rọ̀ àbí mi tí mo bá ti rí sójú ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà sì ń bẹ tí ọ̀já sí dandan kọ́ wá dọ̀ mi o bí ètò ìbọrí ní ìsìn tá a bá wọ àkọsẹ̀jáyé ń tì tá a bá rí i pé orí rẹ ló yẹ ó bọ ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹgbẹ̀rún mo ti bọ́ ránṣẹ́ sí tó jẹ́ pé ààbọ̀ ní ibi ń bá wà yóò sì mọ ọdọ́run torí afẹ́fẹ́ ní bá ṣiṣẹ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àárẹ̀ ara kìí ṣe gbogbo rẹ̀ lálọ́ kó oògùn fáwọn alákọ̀wé tí wọ́n máa dín mẹ́sẹ̀lẹ̀ ẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀run àwọn oògùn tó jẹ́ ti ewé àti egbò yóò jẹ́ tí ó lò tí ò gbọ́dọ̀ fodò fún àrùn ara tí ń bá àwọn ẹ̀dá jà ṣùgbọ́n tó bá ti wá lọ́wọ́ àwọn kábíyèsí ogbó ayé mo kí gbogbo ẹ̀yin ìyá mi ọmọ èké àgbà o tó bá ti lọ́wọ́ àwọn àjẹ́nú oṣónú àwọn tó jù á lọ tí n bá ti rí i pé wọ́n fẹ́ kàráǹgídá wọn ti gbé ń tì ń kiri ní wàá pe àwọn ọ̀rẹ́ mi àwọn bàbá mi tá a jọ gbé ọdún díẹ̀ lójú òfurufú àwọn ni wọ́n máa sọ pé mú nǹkan báyìí fáwọn báyìí ṣe báyìí ara ó sì wàá tó ń tì. kódà tẹ́ bá wà lamẹ́ríkà nọ́mbà ò ní kí wọ́n pè tẹ́ bá wà ní Nàìjíríà nọ́mbà tẹ́ bá wà ní ìlú Ghana nọ́mbà ò ní kí wọ́n pè. ibi tí wọ́n ti fi mí jẹ kábíyèsí àkọ́kọ́ +, ti Ghana ní o +233 25 75 30 303 èyí ò ní ti Ghana +233 25 75 30 303 èyí ò ní ti Ghana. ẹ̀yáwó ti Nàìjíríà
+234 91 64 82 200 ẹ yá òtún Amẹ́ríkà. +1 404 63 74 34 bẹ́ẹ̀ ni +1 404 63 434. kódà bàbá ajé àwo ìmọ̀ràn wo lẹ ní fún àwọn ọmọ Yorùbá pàápàá àwa tá a ti fẹ́ gbàgbé ibi tá a ti ń bọ̀ kí ni ká ṣe lórí ìtọ́jú ara wa. Ọ̀kàrí olóòtú ọkù làákàyè gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri àgbálú ayé bí wọ́n bá ti ń fọ èdè káàárọ̀ oòjíire tẹ́ ń gbọ́ mi ní ìsìn kò bá jẹ́ ìyálẹ́ta lẹ́yà kò bá jóru ẹ dákun dábọ̀ mọ ọ̀rọ̀ yìí ni o mọ tù yìí ni o ìgbà ọ̀tọ̀ lọ bí òréré o ìwọ̀nba àgbà pínísí lawó kéèpẹ̀ wá lò ó ẹ má jẹ́ káwọn ọ̀jọba ó jẹ́ kẹ́ ẹ fìnira lò gbà o ọ̀pọ̀lọpọ̀ nù yín ò níṣòro pínpín àbẹ́ntọ́kàwé tó lọ sùkúù tó jáde tí ọ̀rí iṣẹ́ tí wá ń ṣọ̀kadà kí tó wá rí pọ̀ rẹ̀ ń lówó téyìn wá lòun sóògùn owó tó tẹ̀lé lọ sóògùn owó tó kúnjọ́ kẹta tí kìí ṣèjọba nu ṣùgbọ́n tá bá tún yọwọ́ èyí ń kú ọ̀pọ̀lọpọ̀ yín yọ̀ lẹ́ẹ̀pọ̀ èèyàn mélòó ní ń bẹ lóko mọ́ bẹ́ẹ̀ ṣe ń wò mí ní ìsinmi lóko lẹ́ǹkùlé ó lè má tóbi gbogbo àwọn ọmọ mi ló lóko ẹjẹ́ àpadà oko ká máa dáko bọ́ọ̀ tiẹ̀ ṣiṣẹ́ ìjọba tọ́rọ́ kọ́bọ̀ tó bá rí bí àgbẹ̀hún àbí tó ń pọ́njẹ inú ilé ara aya rẹ̀ ó balẹ̀ wọ́n ní tó ń jẹ́ bá ti kó òun ìṣẹ́ olóòtú ìṣẹ́bùṣe káyé ní ọdún náà bọ́ ṣe nínú àgàgà àwọn ọ̀dọ́ wa kí wọ́n sì ṣọ́ra fún un tí wọ́n mú mọṣọ́ lórí ètò kan láìpẹ́ yìí mo ní ká bá ní àwò ṣìṣìn tọdún 6 sí ìsìn o ẹ jẹ́ kí n kálukú gbàdúrà nípa àwọn ọ̀dọ́ wa o tí ń bẹ lọ́dẹ̀dẹ̀ wa ẹ gbọ́dọ̀ gbé mọ́ o ní tí wọ́n ń gbé lu á kọjá àtẹ̀yìn gan òmúrí o ẹgbẹ́ tí wọ́n ń kó sí káàkiri ọ̀pọ̀lọpọ̀ ọmọ tẹ́ ẹ̀ rí làwọn ọmọ yín lò nú ilé o ẹ bójútó wọn pẹ̀lú àdúrà àti ìṣẹ̀ṣe tẹlẹ́dùwà. ẹ ṣé ẹ̀yin tẹ́ láǹfààní àti máa wò wá Yorùbá Àgbáyé rèé á padà wá lọ́jọ́ míì bàbá Abudu Alábùdó ń kí yín o. ẹ káre o ẹ ṣé o.